fowó kó náwó sókè ẹni tí ò bá ti fowó náwó ẹ̀ sókè jẹ́. ẹ̀ẹ́dẹ́gbọ̀. ṣùgbọ́n tó bá gbàdúrà pé kó wọlé ló gbà náwó ẹ̀ sókè jẹ́. ògbó ọkọ̀ wọ́n lè dé ṣáàbì mo gbàdúrà Clement ọlátòkúbọ̀. ṣé mọ̀ pé tí tàrí ìrọ̀lá kan làwọn ará mi àmọ́ tó bá jìnnà táwọn ará mi yóò wá gbogbo mi. wọ́n sọ bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ bẹ́ẹ̀. ìyá tí mo lè mọ̀ bẹ́ẹ̀. bàbá wọn ṣe ti bí rẹ̀. àmọ́ gbogbo wọn lè dé ṣọ́ọ̀kì wọn gbàdúrà. ìrọ̀lá sọ̀rọ̀ wa òbí bá ṣe. bóyá ìjọba díjọ Victoria pẹ̀lú Sunday ló ní kí n sọ wípé tí sí òbí bá. àti bọ́lá láti tí sí òbí bá. bọ́lálé láti sí òbí bá. Sunday láti sí òbí èmi kí ni dòdò ọmọdé. Abọ́lálé rà Sunday Victoria ìdílé bàbá ẹ kábọ̀ síbi tá a wà lónìí. ibi tá a wà lónìí ni a ti ń ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa Pa Gabriel Akàngbé Oyinlóye tí wọ́n jẹ́ bàbá wa tí wọ́n bí àwọn ọmọ olóríire. ẹ wò ó Asetunbet TV àwọn tí bíbá yìí lónìí láti wá ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ Pa Gabriel Akàngbé Oyinlóye. orúkọ tèmi kò tí ì yí padà Omidan Ọláyínká Àjàní fún ilé iṣẹ́. sọ̀rọ̀ lẹ́ni tá a bá wá bíbá yìí lónìí ṣé rí àwọn tó wà níwájú mi ọ̀gá tiwa ni wọ́n ọ̀gá tiwa ni wọ́n bẹ́ẹ̀ ni mo sọ kíní kan wípé àwọn Yorùbá máa ń pálòwé pé erin kì í fọn kí ọmọ inú ẹ̀ fọn kì í ṣe bíi ti àwọn ọ̀gá tèmi tí wọ́n wájú mi bíbá yìí torí bí erin tí wọ́n ṣe ń fọn bẹ́ẹ̀ náà ni ọmọ inú wọn ń fọn. ẹ kú dédé àsìkò yìí mà. ẹ ṣeun gan Omidan. ẹ bá mi kí àwọn tó wà nílé ẹ bá mi dárúkọ yìí fún wọn. ẹ ṣe gbogbo èyí tí ẹ ń wò wá lé mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti ibi tí Omidan ti mú pé àwọn gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ pé ẹ rí òun fọkàn mi kò ń ṣe òwe tí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ń pa torí pé tọ́mọ yẹn bá ń fọn la máa sọ fún pé ibi tó yẹ kó fọn sí rèé ò fọn dáadáa torí pé tí ò bá fọn dáadáa àwa la lójú tì yẹn ojú ti ọmọ mi ojú ò tì mí èmi gangan mo lójú tì yẹn. orúkọ tèmi ni Ọ̀túnba Tòkunbọ̀ Adérin Òkúba Absolúrìndé skidúrú gbogbo èèyàn ń pè mí pàbí táyà mọ́tò àwọ̀ tí òṣèlú àlọ́jà èmi ni alága gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Èkó fún ẹgbẹ́ FIBAN Freelance and Independent Broadcasters Association the only obìnrin for the first time. Yes, the only obìnrin for the first time. Kí lẹ feel? Níbi tí ọkùnrin ti ń ṣe gúdúgúdú àwọn obìnrin náà ti ń ṣe. Màámi, kí lóhun tá a wá ṣe níbí báyìí? Àti wípé gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń bízì tó lórí rédíò. Báwo lẹ ṣe wá wò ó pé lónìí mo ń láti wá níbí báyìí lónìí mà? Yẹ kò sí bí a ṣe lè bízì tó tí ní wá bá ara wa ṣe nǹkan ayọ̀. Ikú ayọ̀ bíi pé ká máa sìnkú àgbà, ká máa ṣílé, ká máa kó mọ, ká máa gbéyàwó, kọ́mọ wa máa gbéyàwó. Èyí tó wá ṣe ìbà ilé yìí ni wípé ìkan nínú wa ìyẹn elder Yemi Ajide Olayinka tó jẹ́ kan nínú àwọn elder mi ní FIBAN Lagos òun la wá ṣe ẹ̀yìn bàbá ẹ̀ ní ẹgbẹ́ wa ní sọ̀rọ̀sọ̀rọ̀ tá bá ti gbẹ̀yìn bàbá wa a máa ń kíra wa congratulations ni o wípé congratulations o gbẹ̀yìn bàbá ẹ̀ ìdí tá fi máa ń congratulate ara wa ni wípé well o ti gbẹ̀yìn bàbá ẹ̀ o ti gbẹ̀yìn yẹ́ àwa máa ń wò pé nǹkan ayọ̀ ni wípé bàbá yẹn ojú ẹ̀ ò rí bí àwọn ọmọ ó rọmọ ẹ̀ nǹkan ayọ̀ làwa kà sí kò kì í ṣe kún lójú títí wa ìdí tá fi wá bíbá pé nǹkan tá bá ń ṣe àáfi sílẹ̀ fúngbà díẹ̀ tó o bá gbọ́ program lẹ́ni kó play music kò bá kọ́kọ́ jẹ́ àwọn èèyàn wa tó jẹ́ olólùfẹ́ wa tá a bá lọ síbẹ̀ à lọ sọ fún ọ pé nǹkan tá lọ ṣeré o inú àwọn náà àdúrà àwọn náà wà á kí wa kó ríire. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá nílé orúkọ tèmi ni Ọlábísí Ajíbóyè tí gbogbo èèyàn ń pè ní Ṣọ́gígùn mo kí ẹ̀yin èèyàn wa o lẹ́ẹ̀kan. ẹ bá mi jẹ́ kí wọ́n mọ ipò tẹ́ di musa èèyàn ńlá nìyí. Ọlọ́run nìkan lè yẹn ńlá èmi ni alukoro àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà fún gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀ pèdè aládàáni tí ò kí ń gbowó oṣù lọ́wọ́ ìjọba ìjọba ò jẹ wá lówó lẹ́yìn pé kí wọ́n sanwó ṣẹ́ tá a bá ṣe fún ọ. dádì wa gẹ́gẹ́ àti mọ̀ pé ayẹyẹ kan ìlà wa ṣe bí báyìí lónìí. dádì ni ọ̀gá wa aṣíwájú wa kí ni mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní pé nídìí ẹ̀
sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́lẹ̀ tí máa pa òwe erin kì í fọn kí ọmọ inú ẹ̀ fọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn á ní kérin ó fọn wọ́n tún máa ní ọmọ inú mi ó yá máa bọ̀ ìwọ náà gbọ́dọ̀ fọn ni ẹ ṣé àdúpẹ́. dádì kí ni ohun tẹ́ rí tẹ́ fi lérò pé pẹ̀lú bí bíbá yìí gbẹ́gbẹ́ bí àkókò yìí ṣe dí tó ẹ ní láti wà ń bí ayẹyẹ kẹyìn bàbá wa. nítorí pé Yẹmí Àjídé ó ṣe pàtàkì nítorí pé ó jìjẹ́ kan nínú àwọn olú ọmọ tí bàbá Oyinlóye bí nínú ẹni tó máa ń báyàn yayọ̀ tí ayọ̀ bá kànyàn inú ẹ̀ ni Yẹmí Àjídé wà téèyàn bá dẹ̀ tún fẹ́ ṣe nǹkan re kún nǹkan re tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ kí nǹkan re rẹ̀ ó pọ̀ sí i dandan ni kó bóníre yọ̀ èèyàn tó bá ti gbẹ̀yìn arúgbó ẹ̀ ire ló ń ṣe nítorí náà nítorí pé àwa àti Yẹmí Àjídé ọ̀kan ni wá lóòótọ́ Èkó ló wà àwa wà ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ link papọ̀ àti sopọ̀ a lè jà ìwọ wà ní Kwara èmi wà ní Ondo Yẹmí wà l'Ékòó àti lẹ̀pọ̀ ìyẹn náà ń pè ní alẹ̀pọ̀ lẹ̀pọ̀. orúkọ mi ni Iyìọlá Oyinlóye. lára ọmọ bàbá Oyinlóye ní àlejò mi níbi tá a wà lónìí gẹ́gẹ́ bí ọmọ bàbá látìgbà tí bàbá ti papòdà báwo ni ẹ ṣe ń feel. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé kò sí bí bàbá èèyàn ṣe máa dàgbà tó bàbá ni bàbá máa jẹ́ kò sẹ́ni tó fẹ́ kí bàbá ẹ̀ kú ṣùgbọ́n tọ́lọ́jọ́ bá ti dé àdúrà gbogbo wa ni pé ká gbẹ̀yìn arúgbó wa àgbà kámú náà ni ó ti ṣẹlẹ̀ náà. látìgbà tí bàbá ti wá papòdà kí ni nǹkan ẹyọ kan tí bàbá máa ń ṣe tí ẹ wá rò pé bàbá ti wá lọ báyìí ta ló lè ṣe kínní kí ni nǹkan ẹyọ kan tẹ máa mísì jù nípa bàbá. nǹkan tí máa mísì jù gangan tẹ́ bá no tribute program mo kọ síbẹ̀ pé no more Baba Ṣadé again the thought of Baba Ṣadé ìrònú Baba Ṣadé gan pé Baba Ṣadé bí a fẹ́ pé Baba Ṣadé a fẹ́ bá Baba Ṣadé sọ̀rọ̀ orúkọ yẹn lásán is like ó dàbí ìdárayá fún gbogbo ẹbí like fun bí mo wí gbọ́ pé wọ́n kú báyìí nǹkan tó kọ́ wá sí mi lọ́kàn ni no more Baba Ṣadé again ṣé Baba Ṣadé ti ẹ̀rà yẹn ti hẹ́ẹ̀dì náà nìyẹn Baba Ṣadé jẹ́ èèyàn tó ń kóyàn mọ́ra. ọkọ Yẹmí Àjídé okú sùúrù bàbá ọmọ rẹ̀ àmúyẹ ọ̀rọ̀ ló ti gbọ́ ni ó tún máa pè mí anídùgbẹ́ ẹ máa ṣe bó ṣe wò ní torí mo mọ bó ṣe ń lọ ni ṣe wọ́n lọ́jọ́ kan ẹ̀rù bà mí Yẹmí sọ̀rọ̀ kan fún mi onídùgbẹ́ ó ní bá a ṣe ń ṣe nílẹ̀ tiwa ó ní kò sọ̀rọ̀ tó bá bọ́dọ̀ rẹ̀ kù mí. níbi tí mo tún wà lọ́wọ́lọ́wọ́ yìí mo ti sọ fún yín pé àwọn èèyàn ńlá láwọn ibi tí mo wà lónìí ẹ wo àwọn dádì ti wa ni mo wà pẹ̀lú wọn báyìí bẹ́ẹ̀ ni tá bá ti rí wọn ọkàn tiwa máa ń balẹ̀ ni dádì ẹ ká sàn sáà ẹ bá ọ̀dà kọ̀ yín fáwọn tó ń wò wá nílé àti ìwé èèyàn tẹ́ ẹ jẹ́ gangan àwọn tí ti mọ̀ yín ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n yín. orúkọ tèmi ni Lérè Ọláyínká mo jẹ́ ọ̀kan lára àwọn tí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ tó máa ń pè ránṣẹ́ inú mi máa ń dé láti pèrà mi ní mẹ́sẹ́ńjà gómìnà torí mẹ́sẹ́ńjà ni gbogbo wa. wọ́n pákéjì ni o wọ́n ń ṣe mẹ́sẹ́ńjà o dádì ẹni nǹkan bíi pé báwo nínú yín ṣe dùn tó lónìí. ẹ rí bó alábàá ń gbàdúrà kọ́ lọ́jọ́ ká lè gbẹ̀yìn arúgbó wa tí ẹ̀ bá sì dárú ọjọ́ báyìí náà tọ́jọ́ yẹn pé tí Ọlọ́run ò jẹ́ kí nǹkan tí èèyàn ò rò tó ba nǹkan tá a rò jẹ́ ẹni tó bá gé ènìyàn Ọlọ́run náà tó lẹ́mìí Ọlọ́run inú ẹ̀ gbọ́dọ̀ dùn ni so inú tèmi dùn pé ọjọ́ ìní wáyé ó a sì arí orí bó ṣe rí. dádì gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọkọ ọmọ olóògbé kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ ní fún àwọn ẹbí pàápàá jùlọ lásìkò yìí tí bàbá ti papòdà. ìmọ̀ràn tá a rí náà ni pé kí ẹ̀rí bàbá tó so wá pọ̀ báyìí òun ló lọ yìí ó tún kù ẹnìkan ìyá tó tún so wá pọ̀ a ò gbọ́dọ̀ fi ìyá yẹn sílẹ̀ tá a bá tún fi a gbọ́dọ̀ tún fi ara wa sílẹ̀ torí Ọlọ́run tó dá èmi báyìí láti Èkìtì tí mi ò rí ìyàwó fẹ́ ní gbogbo ìpínlẹ̀ Èkìtì yẹn tí mo fi rìn wá sí irú bíi tí mo fi wá fẹ́ ìyàwó nírú bíi ní ìlú tí ó fi bẹ́ẹ̀ tóbi oyè Ọlọ́run mọ̀ bó ṣe máa ṣiṣẹ́ tó a gbọ́dọ̀ múra wa lọ́kan ká ṣera wa bí ẹbí ká
ká má fira wa sílẹ̀ ká má torí pé torí bàbá tó so wá pọ̀ ti lọ ká má fi àwa ara wa tó kù sílẹ̀. ẹ ṣe àdúpẹ́ dáàdi wa ẹ bá mi dákọ yín fáwọn tó wà nílẹ̀ kan sí i. Lérè Ọláyínká ni orúkọ tí àwọn èèyàn dán máa ń pè mí ṣùgbọ́n àwọn kan tó máa ń pè mí ní orúkọ kan tí àwọn tó mọ̀ mí gan máa ń pè mí ní Àrẹ̀sà 1. torí bó ṣe lọ́mọ gbogbo ìgbà ọ̀láì àyàtìlérè báwọn kó bá máa wí ni ṣòkòrò máa gbọ́ mi wọ́n kí ẹ̀ sọ̀rọ̀ mi ò ní lọ́pọ̀ ni wọ́n ní báwọn náà ṣe ń ṣe kan fúnkúndùgbẹ́ ló bá ti bá sọ̀rọ̀ gbẹ́gbẹ́ ló máa gbọ́. ohun tẹ́tẹ́ gbà lọ́wọ́ dùgbẹ́ yìí tẹ́ ò bá ti rí gbà wọ́n ní tẹ́ bá ti rí Yẹmí ẹ lọ sọ fún Yẹmí Yẹmí ni ẹ tẹ́ sí tó bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan máa gbọ́ sí lẹ́nu òun ló bá ọlá rẹ̀. inú mi dùn nítorí wípé a rí àánú gbà in the sense that bàbá mi Ọlọ́run ṣàánú fún kò sì kú ọmọ ká sọ wípé àwọn ẹlẹ́yẹ kò sí ẹlẹ́yẹ kankan kó tó ṣáájú ẹ̀ kò tún fi ọmọ kò tún fi sin ara ẹ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé Ọlọ́run ṣíjú àánú wò wá ó fún wa lórí ọ̀fẹ́ láti gbẹ̀yìn arúgbó wa. ẹ ṣe màámi ní báyìí tí bàbá ti wá papòdà ǹjẹ́ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ ní sí àwọn ọmọ bàbá. ìmọ̀ràn kan ṣoṣo tí mo ní náà ni wípé bàbá mi ó sùn nínú Olúwa tẹ́mi nígbàgbọ́ wípé èmi Fọláṣadé mo sì máa padà rí ní ìkẹyìn lọ́jọ́ ìkẹyìn mo gbà á lámọ̀ràn gẹ́gẹ́ fún àwọn àbúrò lẹ́yìn mi wípé kí gbogbo wọn kí wọ́n di òpó Ọlọ́run mú so that wọ́n á tún lè rí bàbá wọn lọ́jọ́ àjíǹde. Yẹmí Ọlọ́run ò lè yọ wọ́n lọ́rọ̀ rẹ Ọláyínká sọ̀rọ̀ ẹ̀mí máa ń bá yọ wọ́n nínú ayé ẹ̀ ó ti kú àwòsí ìsinmi Ọlọ́run ò lè bọ̀ ọ́nà pé abájá ẹ wò ó mo sọ fún yín pé ní tí mo bá wá sí bíbá yìí lónìí tèmi torí ẹ̀ kó sílé kó síta wá sí bíbá yìí lónìí àwọn náà ní ọ̀kan lára àwọn ọmọ bàbá tí wọ́n jẹ́ bí role model sí mi wọ́n jẹ́ ọ̀gá mi wọ́n jẹ́ àwọn tèmi wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn tèmi á máa gba àmọ̀ràn lọ́wọ́ wọn wọ́n á tún máa pè mí fún mi lámọ̀ràn àwọn náà ní màámi mo máa ń sábà pè wọ́n ní màámi mi ò lè porúkọ wọn láì kọ́kọ́ má fi màámi síwájú ẹ̀ àwọn náà ní màámi Yẹmí Ajide Olayinka bẹ́ẹ̀ ni mo máa gbé wọn sórí redcarpet láìpẹ́ ẹ̀ sì gbọ́ ọ̀rọ̀ látẹnu màámi Yẹmí Ajide Olayinka gbogbo ilẹ̀ mọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ kan gbogbo ìlú Èkó kan ni yes I'm always proud to be called her daughter. Màámi ẹ kú dédé àsìkò yìí mà. Dédé àsìkò yìí o. ẹ jẹ́ ọdún ẹ̀kọ́ báwo nínú yìí ṣe ẹ̀kọ́ kọ́kọ́ dùn tó láì nínú. Inú mi dùn gan lẹ́ni torí pé Ọlọ́run ó jẹ́ kí a gbẹ̀yìn bàbá wa tí ṣe olóyè Gabriel Akọ̀gbé Oyinlóye. Ọlọ́run dá gbogbo àwọn ọmọ ẹ̀ sí kò fojú sunkún kankan náà àwọn ọmọ pé àwọn ọmọ yẹn náà a tó láti gbé láti lọ síbi ìgbé ìkẹyìn adẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ inú mi dùn gan torí pé àwa la gbẹ̀yìn wọn kì í ṣe pé àwọn ló gbẹ̀yìn wa. mi ò tí ì fẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín màámi tí màá fi gbogbo bẹ̀rẹ̀ mi tán torí àwọn èèyàn ò ní fún mi látẹ̀ńṣọ̀ mọ́ tẹ́ ẹ bá sọ orúkọ yín màámi kí ni nǹkan tẹ́ ẹ máa pàdánù jù nípa bàbá. ó máa pàdánù ẹ̀fẹ́ bàbá mi torí ẹlẹ́fẹ̀ gbáà ni bàbá mi aláwàdà gbáà ni bàbá mi jẹ́ nìkan tó yẹ pé kò múlẹ̀ ayé le rárá ó dẹ̀ jẹ́ nìkan tí kò kí ń discriminate ó bá jẹ́ Hausa ó bá jẹ́ Igbo ó bá jẹ́ Yorùbá tó bá dọ́dọ̀ ẹ̀ you will just like him so he's a father and he's very very close to me.
jẹ́ ẹni tó jẹ́ pé agbóga bí àwòkọ́ṣe bá ṣe tó gé ṣíṣe ni bàbá Ṣadé ni gbogbo wa fi jọ ọ̀sán bàbá Ṣadé tí ò mọ̀gé ṣe àwọn la fi jọ ó jẹ́ ọlọ́fin tó tó ènìyàn nígbà yí ẹ̀ but bó ṣe Ọlọ́run ọba ló ń ṣọlá. Màmí ní àkótán kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ wá ní sí gbogbo ẹ̀yin tẹ jẹ́ ọmọ bàbá? gbogbo àwọn tá a jẹ́ ọmọ bàbá Ṣadé lọ́kùnrin lóbìnrin pátápátá àmọ̀ràn tí mo ní fún wọn náà ni pé babakú náà ni torí pé àwa bí ọkùnrin ó dẹ̀ bí obìnrin ká túbọ̀ ṣera wa lọ́kàn kì í ṣe pé ńgbà tí bàbá bá ti lọ tọ́ta pé bàbá tó pa àpawápọ̀ ti lọ rárá babakú náà ni aláwọn àgbààgbà nínú ẹbí aláwọn tó jọ́kùnrin náà tó dàbí bàbá fún wa nínú àwọn ọmọ bàbá kí a má jẹ́ kí àlàfo yẹ kó wà nítorí pé bàbá ò sí mọ́ káwa náà àtobìnrin ni àtọkùnrin káwa náà dẹ̀ jẹ́ òbí rere sáwọn ọmọ wa torí pé bí òbí bá jẹ́ òbí rere ọmọ rere náà ló máa gbẹ̀yìn wọn á dẹ̀ fẹ́ sẹ̀yìn ẹ̀ dáadáa nígbà tí ò bá sí mọ́. gbogbo àwọn tí wọ́n wá dìde láti Èkó Èkìtì Ọ̀ṣun Àbújá wá sí bíbá lónìí kí ló ń tẹ́ ní sọ. ẹ jẹ́ èyí ní kankan láti àná because I actually said I wasn't going to do anything that elaborate but wọ́n ṣáà ní kò bá máa jẹ́ kó ṣàyà ṣe pé ká ti gbàdúrà fún bàbá ni àṣà máa débẹ̀ ṣá torí pé oríṣiríṣi àwọn nǹkan náà ni àwa ń ṣe ní ibi tàṣíwá wọ́n dẹ̀ fílẹ̀ wọ́n tún wá ẹlòmíì pàtí mẹ́ta lónìí látàná àwọn míì wá lánàá wọ́n ti padà àtàwọn tó wá lánàá àtàwọn tó wá lónìí àtàwọn tó ti lọ láti church tán láti lọ attend event mi àtàwọn tó sì wá ń bí dín sí mo dúpẹ́ lọ́wọ́ everybody ìfẹ́ tẹ́ ẹ ní sí mi Ọlọ́run ọba ò ní jẹ́ kí n tẹ́ lọ́wọ́ yín torí pé Ọlọ́run ọba lè fẹ́ràn lára mi ẹlẹ́ran ara ni mí and I'm nothing mi ò tiẹ̀ jẹ́ nǹkan kan bọ́ nítorí pé ẹ gbé iyì wọ̀ mí torí pé ẹrù Ọlọ́run mọ́ mi lára Ọlọ́run ọba ẹ̀ ní tẹ́ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ mo máa ṣègbè lẹ́yìn he will stand with you he will stand by you in every way ẹ̀yin ní òní tẹ́ ẹ ò ní tí mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o. báyé bá ń jáyé táyé bá ń jáyé táyé sì ń jáyé. ó tiẹ̀ ti lọ a máa rí tàwa ṣe o báyé bá ń jáyé. Ambassador Yemi Ajide Olayinka lórúkọ tèmi jẹ́ mo jẹ́ pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán àti rédíò tó ti ń sọ̀rọ̀ tó ti ń gbèsè. lẹ́yìn èèyàn bá ti ń gbóhùn mi ẹ máa ní ìwà ṣọ́dọ̀ Yemi ló ti kọ́ṣẹ́ ni Yemi Ajide tó wà lẹ́kọ̀ọ́ ṣé o mọ ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọ̀gá tèmi rèé mọ́mì tèmi rèé. Omidan Olayinka rèé baby tèmi ni and I'm so proud of you baby and be following you and you are doing wonderfully well honestly each time tí bá ti rí ẹ on radio ni lórí Facebook ni lórí YouTube mo máa ń wo program ẹ lórí YouTube and I am so proud of you Ọlọ́run ọba túbọ̀ máa ti gbogbo wa lẹ́yìn ó tí ì débi kankan wọn ẹ̀ tí ì rí kankan you are just starting keep spreading your wings. ẹ bá wa sọ fáwọn ará ilé ẹ bá mi dákọ̀ yín fún wọn ẹ wá ní kó máa bá wa wo Asatainment. Yemi Ajide Olayinka mo ń sọ fún yín pé ká ẹ máa wo Asatainment ní gbogbo ìgbà pẹ̀lú Omidan Olayinka Ajani bébì mi ẹ̀yin náà mọ̀ pé àtàṣà ni àtẹ̀wà èdè ni àti gbogbo ta nílẹ̀ Yorùbá tẹ́ ẹ ti rò pé kò jọ wá lójú ló máa mú jáde keep watching Asatainment. Thank you ma. God bless you. níbi tí àwa lónìí mo sọ fún yín pé gbàgede àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ní so kí lẹ ti expect sílẹ̀ fíw ẹ bá mi kí àwọn tó wà nílé ẹ bá mi dárúkọ wọn fún yín ẹ bá mi dárúkọ yín fún wọn ẹ bá mi sọ fún èèyàn tẹ ẹ jẹ́ gangan ẹ kọ́ mọ̀ pé ẹ̀yin ni. èmi ni tí ń tòótọ́ Olóyèdè Ṣèyí Jacob ẹlẹ́sẹ̀ òru akówọ́njẹ lórí ọ̀dàn the only indigenous comedian with international recognition ibi mi ò dé rí wọn ti gbóhùn mi débẹ̀ Ọlọ́run gbọ́ ẹ béèrè Golden FM America wọ́n ń wá mi Australia ńkọ́ bó ní ká sọ àwọn Germany fìwé ránṣẹ́ mo ní mi ò tí ì ráàyè. ṣé níbi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ ti parọ́ níbẹ̀ ẹ ti pé international bẹ́ẹ̀ ti parọ́ ó hàn pé indigenous hàn ní international. Ọlọ́run gbọ́ international indigenous comedian èmi mo máa fi Yorùbá ṣe àwàdà fún èbó sì máa rẹ́rìn níwọ̀n àbí pé what do you hear yóò ní because everybody are clapping for you and they are laughing I'm also laughing you must be funny. kí ló dé tó fi wá ń báyìí lónìí. ìbéèrè yẹn ẹ̀yin gan ti fẹ́ mọ̀ torí ìyálàyà ló ń sin bàbá ẹ̀ Yemi Ajide aya Olayinka erin tó ń fọn tó ní ẹ̀yin ọmọ mi ẹ máa fọ́n ní ṣó òsín tó máa ṣe yín go there let's go there torí Yemi Ajide aya Olayinka la ṣe wà ń bílẹ̀ ni bàbá ẹ̀ Oyinlóye à ń ṣẹ̀yẹ fún wọn torí òkú ọlọ́mọ kì í kú bàbá sùn ni a dẹ̀ ń ṣẹ̀yẹ pé ọmọ rere gbẹ̀yìn bàbá kọ́ gbogbo àwọn ọmọ wọn gbogbo wọn dẹ̀ yáre. Ramat Lawal Ọmọ́táyọ̀ lórúkọ mi àrídùnnú ọmọ làwọn èèyàn mọ̀ mí sí sọ̀rọ̀sọ̀rọ̀ ní mi. tí sọ̀rọ̀sọ̀rọ̀
bá ti ń sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé nǹkan ti rọ́ọ̀dù sọ̀rọ̀ ẹnu wọ́n ti ń ṣe wàhálà kí látàárọ̀ mo ní lónìí ẹ gbọ́dọ̀ má débi wá rẹ́jísítà fáwọn tiyín mọ́mí kí lẹ́hún tẹ rí tẹ fi lérò pé gbọ́dọ̀ wà mí báyìí lónìí. bàbá ọ̀gá mi ló kù Ọláyẹmí Àjídé Ọláyínká mo máa ń sọ pé áńgẹ́lì tí àṣẹ̀dá rán sí mi ni tó dẹ̀ ríṣẹ́ jẹ́ so tí ọ̀gá bá tọ̀yàn sọ́nà pẹ̀lú ìfẹ́ tí kò dín ọwọ́ kù tó bá kan tọmọṣẹ́ ó máa dúró tán ni. Olórin àgbáyé wa mi báyìí ẹ̀gbọ́n tèmi ni wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà tó yẹ kí n tún máa introduce wọn sí yín mọ́ ni àwọn ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kó mọ̀ pé yín gangan ni. èmi ni bàbá dùgbẹ̀dùgbẹ̀ tí wọ́n sọ àlùjọ lérè mi jọ ẹ̀yà jọ ẹ̀yin tí wa ẹ̀yin tí oyin ọmọ tó lóyin inú tẹ́fìtì lóyin tí gbogbo ẹ̀ tún dùgbẹ̀ lórúkọ tèmi. ọ̀gá mi ẹ ti lọ ń kọrin níbi onírúurú àwọn ayẹyẹ kí ni ayẹyẹ lè fi yàtọ̀ níbi tẹ̀tí lọ ní àwọn ayẹyẹ tẹ̀tí lọ. ó gbọ́dọ̀ yàtọ̀ torí ẹni tó ń ṣòkú bàbá èèyàn wa ni so ẹgbẹ́ wípé òkú bàbá wa là ń ṣe so ó gbọ́dọ̀ yàtọ̀ àbá lọ play fún gọ́vnọ̀ àbá lọ play fún president kò lè dàbí tiwantiwa oníkàlùkù mo kọ́nà nínú ọmọ oníkàlùkù yẹn ló lé níyàn tí yẹn mo máa wọn tèmi tí mo bá ti rí wọn mo máa ń pọ́n wọn lé kò sóhun tí mo lè jẹ́ tí máa gbàgbé àwọn tèmi so kò sí téèyàn díẹ̀ láyé ẹ̀ má gbàgbé ilé má gbàgbé tiẹ̀ má gbàgbé èèyàn tiẹ̀ oníkàlùkù ló léèyàn tiẹ̀ èèyàn tèmi ni Yemi Ajide that's why we are here. ọ̀gá mi kí ló ń tẹ́lẹ̀ bá àwọn fáǹsì yín sọ àwọn tí dùgbẹ̀ wà. ẹ̀yin tèmi kò sí báwọn tó fẹ́ sọ ní pé ẹja máa ṣe jẹ́jẹ́ ẹja máa ṣe díẹ̀ díẹ̀ torí èdè kọ́ torí ọ̀la ni pẹ̀lú mímọ̀ pé ìtẹ́ bá ń lé lọ́dún yìí tí ò tí ì bọ́ sí i má kánjú tó bá di ọdún tó ń bọ̀ wo olówó àlẹ́yìn ẹ̀ ó ti bọ́ sí i lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo tẹ́ bá fẹ́ lọ́lọ́ máa ṣe fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti wo prógáàmù ìyá mi ìyá wa ni o small but mighty ó ti bọ́ sí i lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ wa náà tó dẹ̀ wà ń gbòòrò ẹ máa bá wa rà. ẹ ṣe àdúpẹ́ sà. àwọn ilé wọn sọgbọ́n láàrin ọ̀gbìn sọ̀rọ̀ tó ń lórí ṣòro. ẹni tó ń lọ bá ti yá àbò ṣògbọ́n ara rẹ̀ iṣẹ́ ọ̀pá sẹ́ẹ̀mù ni orí ọmọ ìgbò tó kọ́ láyé lórí ayọ̀bọ̀yọ̀ ṣe ní ìṣòro lójú tí onígbàgbẹ́rẹ́ kò ṣòro ayọ̀bọ̀yọ̀ ṣe ní ẹ̀ṣùtì lójú tí onígbàgbẹ́rẹ́ kò ṣòro ayọ̀bọ̀yọ̀ ṣe ní èkìtì lójú tí onígbàgbẹ́rẹ́ kò ṣòro ayọ̀bọ̀yọ̀ ṣe ní èkìtì lójú tí onígbàgbẹ́rẹ́ kò gẹ́gbọ́n sọ Ramat Lawal Ọmọ́táyọ̀ lórúkọ mi àrídùnnú ọmọ lẹ́yìn tèmi mọ̀ mí sí mi ò ṣe é pààrọ̀ mi ò dẹ̀ ní dìbànújẹ́ fún gbogbo ẹ̀yẹ lólùfẹ́ mi mo wá fi àkókò yìí sọ fún yín pé kábà mi ìṣe o Entertainment pẹ̀lú omidan tíá omidan tó yé kébù omidan tó pọ̀ṣ omidan tó mọ bó ṣe ń lọ. ẹ wo Entertainment TV ni ẹ máa wò ẹ má yí kúrò ń bẹ̀ ẹ má gbé kúrò ń bẹ̀ ẹ jẹ́ kó gọpa síbẹ̀ ẹ máa wo Entertainment TV torí wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ ohun tó dáa gbogbo nǹkan tí wọ́n ṣe kò láṣàdànù ayé tí náà dẹ̀ máa gòkè amen. jẹ́ mu láti Entertainment TV Entertainment mi wípé ibi tẹ́tí lè rí àṣà àti ìṣe tẹ́tí máa kọ́ ọgbọ́n láti mọ bó ṣe ń lọ nílẹ̀ Oòduà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ wò ẹ máa wo Entertainment TV Ọ̀túnba Tókunbọ̀ Adérìòkú Bàbáṣọ́rìrè alága Fiban Lagos ló tẹnumọ́ pé Entertainment TV òun gangan làṣà. ẹ̀yin yẹn wá lé ẹ máa wo Entertainment News ìyẹn ni pé Entertainment ìyẹn ni pé Entertainment pé
ibi tí aláyọ̀ bá ti ń yayọ̀ ẹ wò gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe òkú àgbà entertainment, ẹ̀yin tí ẹ ń ṣe wedding entertainment, ẹ̀yin tí ẹ ń ṣe birthday entertainment, ẹ̀yin tí ẹ ń ṣílé ńlá entertainment, ẹ̀yin tí ẹ ń joyè entertainment, ẹ̀yin tí ẹ ń entertainment. ẹ̀yin tẹ́ wà nílé orúkọ mi lẹ́ẹ̀kan ni Iyìọlá Oyinlóye. Ẹ jọ̀wọ́ tẹ́ ẹ bá tí ì máa wò tẹ́lẹ̀ tẹ́ ẹ bá sì ń wò tẹ́lẹ̀ láti sísìnyí lọ ẹ wá máa wò gẹ́gẹ́ bí culture gẹ́gẹ́ bí àṣà intentionally. Kí ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Entertainment TV. Èmi gan mi ò ní já kúrò nídìí ẹ̀. pé wọ́n fẹ́ràn ara wọn. ọ̀rẹ́ jọ̀rẹ́ ìwájọ wa tí bá kọrin níbi tí mi ò pàṣẹ special line mi ò mọ tí mo ń ṣe mi ò ní.